ṣe rí àwọn nǹkan kan wà tí mo fẹ́ bá àwọn èèyàn sọ nípa ọ̀rọ̀ Aláàfin Ọ̀yọ́ torí láti ìgbà tí Aláàfin Ọ̀yọ́ ti lọ sí Jẹ̀bà àti àwọn ìlú kan tó já wà lágbègbè ẹ̀ rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìtàn kan ti ń jáde wọ́n ti ń wú àwọn ìtàn kan jáde. Ìkíní, ẹni tó kọ́kọ́ jẹ ọba ní Jẹ̀bà Yorùbá ni. Àwọn ẹlòmíì lè wá jẹ ọba tó yẹ pé mùsùlùmí ni wọ́n kọ́ máa dé adé kọ́ máa wí láwàlì. Orú ọba tó wà ń bẹ̀ yìí orú ọba Jẹ̀bà tó wà ń bẹ̀ yìí bàbá yẹn máa ń wí láwàlì sometimes. Ìyẹn ò túmọ̀ sí wípé emir nítorí mùsùlùmí ni. Ọba ni. Bọ̀ tí Aláàfin Ọ̀yọ́ bá wá ṣàbẹ̀wò lọ síbẹ̀ ṣé yẹn túmọ̀ sí wípé Aláàfin Ọ̀yọ́ fẹ́ gba ibẹ̀ yẹn mọ́ Kwara State lọ́wọ́? No, bó ilẹ̀ ẹni ilẹ̀ Aláàfin Ọ̀yọ́ ni. Now fídíò kan jáde tí ọ̀jọ̀gbọ́n Akínṣọ̀wọ́n historian ni wọ́n mọ̀ nípa ìtàn dáadáa. Ajẹ́máa ìgbé wọn wá sórí bíbá ìtorí a máa lọ ṣe interview fún wọn láìpẹ́. Àwọn kan wà tí wọ́n sọ tèmi rí wípé ó tako làákàyè àwọn kan tó dàbí wípé wọn understand nǹkan tí wọ́n ń sọ. Ẹ jẹ́ ká jọ gbọ́ fídíò yẹn. Láti ìgbà tí Aulẹ̀ ti wàjà gbogbo ọba tó ń jẹ lọ́yọ̀ọ́ abẹ́ Ìlọrin ni gbogbo wa wà. Gbogbo ọba tó ń jẹ lọ́yọ̀ọ́ láti Aláàfin láti ẹ̀yìn Aulẹ̀ okay. By force ni màmá pẹ̀rẹ̀ kan wá Àtìbà ní ṣe rántí pé mo ní ìyá Àtìbà. Sẹ́rí ẹ̀ka lọ jìnnà pọ́ìntì bẹ̀rẹ̀ ni mo fẹ́ sọ táwọn èèyàn àwọn ará Ìlọrin tí wọ́n wú jáde wípé abẹ́ Ọ̀yọ́ abẹ́ emir Ìlọrin ni Aláàfin Ọ̀yọ́ wà tẹ́lẹ̀. Àní nǹkan tí story yẹn ibi tí story yẹn ti ń bọ̀ ojú wípé Aolẹ̀ which is ọba tí Àfọ̀njá tí wọ́n gbógun jà tó fi kú láti ìgbà yẹn ni tó bá fẹ́ jẹ Aláàfin Ọ̀yọ́ ibi tí wọ́n lọ nìyẹn. Kò ń ṣe wípé àwọn emir Ìlọrin ló wá kógun jà Aláàfin, ara wọn ló kógun jà Aolẹ̀ tó fi gbàjọba lọ́wọ́ ẹ̀ because of pé Àfọ̀njá is very powerful at that time. So ńgbà tó máa wá gba ìjọba lọ́wọ́ Àfọ̀njá àwọn Aláàfin Ọ̀yọ́ yìí ń ṣe bó ṣe ń ṣe torí pé àwọn báńgbà yẹn mọ bí èbò ṣe wà powerful. So that is the reason why and kí ni yẹn stop and then everybody ló mọ̀ wípé Aláàfin Ọ̀yọ́ ló ń fi Àfọ̀njá ló ń fi Ààrẹ Ọ̀nà Kakanfò jẹ. Ààrẹ Ọ̀nà Kakanfò Àfọ̀njá kẹ́ni ìkànnú àwọn olóyè Aláàfin Ọ̀yọ́ ni. So no matter how it is ẹ má jẹ́ ká mix kíní síra wọn. Now ẹ dẹ́kun wá lọ síbi tí mò ń lọ. Fún àwọn tí wọ́n sọ wípé kò yẹ kí Aláàfin Ọ̀yọ́ lọ sí Jẹ̀bà, ìkíní everybody ló ní freedom of movement. Anybody lè lọ síbi tó bá wọn. Ṣé rí ìrìn àjò tí Aláàfin Owoade tí wọ́n rìn yìí ìrìn àjò tó yẹ kí gbogbo ọba ilẹ̀ Yorùbá rìn lọ sí Jẹ̀bà torí bàbá yẹn. Torí tó bá kí ń ṣe bẹ́ẹ̀ àwọn ìjà tó ti ń bá bàbá yẹn jà for the past fún ọba Jẹ̀bà ìjà for the past 23 years torí pé bàbá yẹn yarí pé òun sọ̀rọ̀ àwọn di emir pé ìran bàbá àwọn adé ló ń dé. Tí gọ́ọ̀mẹ̀ntì jẹ́ stop láti máa pay salary ẹ̀ ó yẹ kí gbogbo àwọn ọba ilẹ̀ Yorùbá dáwùjọ kó máa fún bàbá yẹn ni because bàbá yẹn ló ń retain source pé Yorùbá ló ní bíbá ẹ̀. Kò jẹ́ sí ìtàn tí àwọn Ìlọrin fẹ́ pa Yorùbá ló ní Ìlọrin. Wọn ò bá òwe láwàdí kí wọ́n láwàdí wọn ga Yorùbá ló ní. Kò jẹ́ lè change. Ṣé rí ọ̀rọ̀ tó kọ́ tó ń ṣẹlẹ̀ ní Kwara State ara nǹkan tó ṣẹlẹ̀ ní tàìmù Àfọ̀njá yẹn náà ló yìí ṣẹlẹ̀ torí pé wọn kọ́ńkà àwọn tó ń lọ́yìn fẹ́ kọ́ńkà àwọn kò lè jẹ́ ní possible time táwa ẹ̀. Ó máa mú lọ́yà fa ogun ni. Ìtẹ́ẹ̀mù yẹn sọ fún wa wípé government they can do and undo. Governor Abdulrazak èmi bílù pé yẹ kó ti ṣe nǹkan tó yẹ kó ti ṣe and meanwhile ẹ má yẹ kí n lọ divert ọ̀rọ̀ tí mò ń sọ ọba jẹ́ báyìí mo mọ̀ wípé Aláàfin Ọ̀yọ́ máa bá
Governor Abdulrasaq sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ wípé kí ló dé tí wọ́n stop salary bàbá yìí. Ó máa bá wọn sọ pé kí ló tó stop salary bàbá yìí. Because everybody ló mọ̀ wípé Aláàfin Ọ̀yọ́ òun ló ń fi Àfọ̀njá jẹ ní Ìlọrin. Ẹni bá gbé orúkọ yẹn gan á mọ̀ wípé orúkọ Yorùbá ni. So kò sí bó ṣe lè rí tó bá yẹ pé mi Ọọ̀ni of Ifẹ̀ náà wọ́n lè dá sọ́rọ̀ yìí, Olúbàdàn náà gbọ́dọ̀ dá sọ́rọ̀ yìí, torí pé ṣẹ́rí Jẹ́bà yẹn ó ń disturb bàbá yẹn because ó súnmọ́ ilẹ̀ Haúsá. Nígbà tí Aláàfin Ọ̀yọ́ jẹ́ Aláàfin, gbogbo nu pé mọ́ kí ló kẹyẹ ní agbára Aláàfin dé, àwọn náà ṣagbára lò ní ká má lọ síbẹ̀ yẹn mọ́. But coming out now to be telling you pé Aláàfin Ọ̀yọ́ kí ló mú tó ṣe lọ sí Jẹ́bà tó lọ sọ wípé yóò Aláàfin ló nílẹ̀, Aláàfin ló ní Jẹ́bà, Jẹ́bà ló la Aláàfin, which is the fact. Kò ń ṣe ìtàn tó rójú. Nǹkan tèmi kàn máa sọ ni pé movement yìí kò ń ṣe Aláàfin nìkan ló yẹ kó ṣe, àmọ́ k'Aláàfin gan tó ṣe, Aláàfin náà gbọ́dọ̀ create peace, àwọn náà gbọ́dọ̀ wá peace láàrin àwọn ọba ilẹ̀ Yorùbá. Aláàfin Ọ̀yọ́ náà gbọ́dọ̀ wá peace láàrin àwọn ọba ilẹ̀ Yorùbá, especially pẹ̀lú Ọọ̀ni of Ifẹ̀. Torí lójú ti tèmi, this is my own opinion, Ọọ̀ni of Ifẹ̀ yọwọ́ ìfẹ́ wá. Àwọn kan ló poison Aláàfin láti reject ọwọ́ ìfẹ́ yẹn, tó fi gbé superiority wọ̀ pé èmi ni àgbà. Everybody dẹ̀ ló mọ ẹni tó jẹ́ àgbà láàrin Aláàfin àti Ọọ̀ni. But a kò gbọdọ̀ máa dé kí wàhálà yìí máa continue, ni mo ṣe máa ń fẹ́ sọ fún wa wípé a gbọdọ̀ dá wàhálà lẹ̀ lára ọmọ méjì, torí reason why tọ́rọ̀ yìí ṣe fi hàn ni pé àwọn méjèèjì rẹ̀ táwọn méjèèjì bá rẹ tí peace bá wà, ẹ máa rí pé gbogbo kíní máa die down. Ẹni tẹ́ni jẹ́ ìbílí gbọ́dọ̀ gbé gbèsè yẹn, òun náà l'Aláàfin Ọ̀yọ́, kó dìde ní palace kó lọ kí Ọọ̀ni of Ifẹ̀ lé. Ọọ̀ni of Ifẹ̀ náà ṣàwá sí bá sí Ọ̀yọ́ láti wá bá wọn ṣayẹyẹ. Aláàfin Ọ̀yọ́ náà ṣàdẹ̀ lọ kí gbogbo àwọn ọba tó wá síbẹ̀, ṣé wọ́n dọ́dọ̀ Ọọ̀ni of Ifẹ̀? No. So peace tí wọ́n ń try láti build yẹn, ẹ̀yin náà ẹ gbìyànjú ẹ build ọba everybody mọ̀ wípé òun ni olórí ọba ilẹ̀ Yorùbá. Bẹ́ẹ̀ Yorùbá tí ẹ gbà fún ìyẹn ò jẹ́ kọyàn, àmọ́ ẹ̀yin náà build peace yẹn, àgbà máa ń gbà ní. Ìjọ mi sọ wípé ìrìn àjò tí Aláàfin Ọ̀yọ́ rìn lọ sí Jẹ́bà, ìrìn àjò tó dání, ìrìn àjò tó fẹ́ create peace, tó fẹ́ build peace ni. Ìrìn àjò tó jẹ́ ní tọ́nlẹ̀ ni, tó yẹ pé ìtàn yẹn máa wà ńbẹ̀ for life. So gbogbo àwọn ọmọ Ìlọrin tó ń jáde tó ń sọ rubbish ọ̀rọ̀, no. Ìyàtọ̀ wà nínú Fúlàní àti Yorùbá. Yorùbá sán, òun ní Ìlọrin, kò síbi tẹ́ fẹ́ hide ẹ̀ sí. Ẹ bá lọ mú story, kò sí bẹ́ẹ̀ ṣe lè Tuesday, Yorùbá ní Ìlọrin. Ọba Jẹ́bà yìí kẹ́ ẹ̀ lè ṣe ẹ̀ lè pa. Yes, ó lè wá dàgbàdàgbà kó dògbò kó wàjà o. Tí ó bá tẹ́nìtì ń bá ṣe, ẹni tó bá bọ́ síbẹ̀ tí èèyàn bá gbà pé òun fẹ́ di emir àtòrí pé wọ́n lè fẹ́ lo power, no matter how wọ́n lè fẹ́ lo power, kò sọgbọ́n. Because government mama jẹ́ àwọn government ló yan bánsìn. Ẹ ṣáà rí nǹkan tó ń ṣẹlẹ̀ pẹ̀lú Àwùjalẹ̀ níjẹ̀bú. Ẹgbẹ̀ ló mọ̀ wípé wọ́n fẹ́ lo power ni. So kọ́ máa ẹ má yẹ ká criticize gbogbo bẹ̀ yẹn. Aláàfin Ọ̀yọ́ ló ní Ìlọrin, Aláàfin Ọ̀yọ́ ló ní Jẹ́bà, ilẹ̀ ló débẹ̀. Yes, government lè máa control ẹ̀ sí, no doubt about it, but nínú ìtàn gbogbo aláyè mọ̀ wípé Aláàfin Ọ̀yọ́ òun ló ń control bẹ̀ yẹn. So criticizing him is nothing, and Aláàfin Ọ̀yọ́ náà gbọ́dọ̀ build the peace yẹn, kó yanjú ọ̀rọ̀ yẹn náà, káwọn náà create peace gangan láàrin Ọọ̀ni àtàwọn náà àti Olúbàdàn, everybody rẹ, so that movement ọ̀rọ̀ insecurity ó máa lè work. I won't say more than this. My name is Lekuchi Oyeyemi. Bye for now. Ti wá jẹ́ láti sọ pé bẹ́ẹ̀ mi sì sọ̀rọ̀ yẹn kọ́ ló yẹ kí n sọ.
tí wọ́n bá mọ̀ pé ó yẹ kó sọ bẹ́tà tàbí tó mọ̀ pé ó lè sọ bẹ́tà ìwọ náà wá sórí internet kó wá sọ tiẹ̀ káyé gbé méjèèjì wò síra wọn. Yorùbá Ọlọ́run dá wa ní ìran tó dáa gan-an ìran tó dára ni Ọlọ́run dá wa kò wá yẹ ká síra wa dá kò yẹ ká síra wa dá. Ọ̀rọ̀ bàbá wa Aláàfin nígbà kan wà tó jẹ́ pé àwọn èèyàn kan máa ń believe pé mò ń bú bàbá Aláàfin. Ṣé mọ̀ pé bá a ṣe máa ń lè express ọ̀rọ̀ ó máa ń sọ̀tọ̀ọ̀tọ̀. Bẹ́yìn sì lè gbé kalẹ̀ kọ́ lèmi máa gbé kalẹ̀ bẹ́mi sì lè gbé kalẹ̀ kọ́ lẹ́yìn náà máa gbé kalẹ̀. So àwọn Yorùbá sọ pé èyí tó wù mí ó wù ọ́ ni ò jẹ́ ká pawọ́pọ̀ fẹ́ obìnrin ẹyọ kan. So mo bẹ̀ yín ní orúkọ Ọlọ́run mo fẹ́ kí gbogbo òwò tó o pera rẹ ní ọmọ káàárọ̀ oòjíire tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti gbọ́rọ̀ ẹnu mi. Bàbá wa Aláàfin ẹ ṣẹ̀rù bà mí o. Wàláì tàláì súnmábìláì ẹ ṣẹ̀rù bà mí. Ẹ dẹ̀ win heart mi for the first time. For the first time. Wàláì ẹ win heart mi. Tí ò bá wá jẹ́ pé torí kùdìẹ̀kùdìẹ̀ àkọ́kọ́ tó ti wà ńlẹ̀ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ káàárọ̀ oòjíire against Ọ̀yọ́ tàbí kí ní against bàbá wa Aláàfin Ọ̀yọ́. Irú òní báyìí tí mò ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí ó yẹ kí àwọn ọmọ Yorùbá wà lórí ogun ẹnu jíjà bá àti ẹ̀ tí yọ̀dá tá a yọ̀bọ̀n ká máa ja ogun ẹnu lọ́wọ́ kí àwọn Fúlàní ọmọ bá borí wa nílẹ̀ Yorùbá. Ẹ̀rù bà mí o bàbá Aláàfin. Anyway bóyá ibi tọ́lọ́ ń kọ́pẹ́ ti máa bẹ̀rẹ̀ nìyẹn. Ṣùgbọ́n ibi tẹ́ ti bẹ̀rẹ̀ ẹ bẹ̀rẹ̀ dáadáa púpọ̀. Ẹ bẹ̀rẹ̀ dáadáa gan ni o. Kí n wá tó ròyìn tàbí kí n tó pọ́n yín tó bó ṣe wù mí kí n pọ́n yín létó ní máìdì mi. Mo fẹ́ fi hàn gbogbo àwa ọmọ káàárọ̀ oòjíire pé wàláì bàbá ẹ ṣe ọmọ ọkọ gan. Ọ̀rọ̀ kan tí ń jà rìnrìn ńlẹ̀ tí mi ò dá sí tẹ́lẹ̀ mo ṣe tán àti dá sí. Because ẹ rí i pé mo máa ń sọ fún àwọn èèyàn pé èmi I don't just gbọ́rọ̀ lẹ́nu àwọn èèyàn because people are saying it kémi náà fò síbẹ̀ I don't. Mo máa ṣe finding mi dojú àmì. Nígbà tí mo gbọ́ pé bàbá wa Aláàfin lọ ọ̀dọ̀ bàbá wa Adébára ní Jẹ́bà ẹ̀rù Ọlọ́run bà mí. Mo sì ń ṣe iyèméjì lórí ẹ̀. Nọ́tàn tí ìgbà tí mo wá béèrè lọ́wọ́ ọmọ kábíyèsí gangan ẹni tí mo tẹ okùnfà rẹ̀ di ẹni tó súnmọ́ kábíyèsí tó jẹ́ pé ńjọ́ tí mo kọ́kọ́ fẹ́ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ bàbá wa Adébára àwọn ni ọmọ ọba tí mo kọ́kọ́ bá sọ̀rọ̀ tí wọ́n dẹ̀ facilitate meeting láàrin èmi pẹ̀lú wọn tí mo lọ sí Kwara Ìlọrin tí mo lọ bá wọn ṣe meeting tí mo dẹ̀ release gbogbo nǹkan tá a jọ sọ. Inú mi dẹ̀ dùn pẹ̀lú bí àwọn ọmọ Yorùbá bẹ́ẹ̀ ṣe tẹ́wọ́ gba interview yẹn tí àwọn brọ́dà mi yẹn dẹ̀ sọ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn pé bàbá gan tí wọ́n dúpẹ́ lọ́dọ̀ bàbá tí àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn dẹ̀ tún fi ẹ̀bùn ránṣẹ́ sí bàbá nígbà yẹn. Inú mi dùn gan. Ẹ̀yin ọmọ pàápàá jùlọ ẹ̀yin tẹ́ wà ní diaspora yẹn ọ̀pọ̀lọpọ̀ ṣe dáadáa sọ́dọ̀ bàbá ńgbà yẹn tí wọ́n dẹ̀ máa ń sọ fún mi. Mo dúpẹ́ lọ́wọ́ yín gidi o. Ṣẹ́rí, this is the time tí differences tó wà láàrin wa
ó sì lè remain o ṣùgbọ́n a kọ́kọ́ fight common enemy àwa yìí ṣọ̀tá ara wa ìjà ló dé tó rin dòwe n tá n try láti correct ẹ̀ tá n try láti shape tá a bá ti rí shape tán ìyá kan bàbá kan ló bí wa so àwa yìí ṣe ọmọ ìrankíran a kì í ṣe ọmọ tí máa bá mọ̀lẹ́bí ẹ̀ jà so fún wa láti mọ̀ wípé oore tá a ṣe fún adìẹ ògbé bọ́pẹ́ títí aṣomi tó ro sí ni lẹ́nu ìjà tá ń bára wa jà yìí kì í ṣe àjàkú àjàyè ni kájà ká fi yè kí gbogbo ọjọ́ orí àwọn nǹkan tá a bá mọ̀ pé kò tọ́ ká dìjọ sọ pé kò tọ́ èyí tó bá tọ́ ká sọ pé ó tọ́ wàláì Aláàfin ṣe gudugudu yìí méje yàyà mẹ́fà tí mi ò expect and this is the beginning of new era ẹ dákun mo fẹ́ kẹ́ ẹ bá mi listen nígbà tí mo gbọ́ pé bàbá wa Aláàfin lọ sí Jẹ́bà ẹ̀rù Ọlọ́run bà mí gẹ́gẹ́ bí mo ṣe sọ fún yín mo wá fẹ́ kẹ́ ẹ bá mi gbọ́ mo wá pe ọmọ bàbá yẹn gangan láti kọ̀nfàmù kí ni wíwá yẹn gan is all about listen kẹ́ ẹ máa bá mi ká lọ. Hello, sir. Hello. Hello, sir. Brother mi. Yes, sir. Ẹ káàárọ̀. Ẹ káàárọ̀, sir. Ẹ kú ọjọ́ mẹ́ta. Adúgbò, sir. Kábíyèsí ńkọ́. Dáadáa ni wọ́n wà, sir. Adúgbò, sir. Nǹkan kan ni mo gbọ́ kí ó wù mí láti sọ̀rọ̀ lórí ẹ̀. Okay, sir. Yorùbá sọ pé adájọ́ má ṣe àsọ̀rọ̀ mọ́yè níjọ́ tó ń tọ̀ ń bá sọ̀rọ̀ ọ̀tọ̀ ká tètè wà lọ. Bẹ́ẹ̀ni, sir. Mo gbọ́ pé bàbá wa Aláàfin wá sí ọ̀dọ̀ bàbá wa Adébárà. Bẹ́ẹ̀ni, sir. Mo jẹ dákun kó mọ̀ ju 5 minutes lọ dákun mo fẹ́ mọ detail ní 5 minutes ẹjọ́. Ikú bàbá yìí wá láti wá pay visit sí Kwara láti wá rí kí gómìnà lórí ọ̀rọ̀ insecurity tó ń ṣẹlẹ̀ ní Kwara South. Ó sì fi ẹsẹ̀ kan pé tó ẹ̀ńtà tó ń bá wa Owoade Jẹ́bà láti wo àlàáfíà bàbá torí nǹkan bíi April 4 àwa ikọ̀ kan lórúkọ bàbá a lọ rí bàbá wa Aláàfin kú bàbá yèyé tí bàbá sì fi ìwé ránṣẹ́ sí wọn ìwé yẹn àtàwọn ẹ̀dá tó wà ń bẹ̀ ó kọ bàbá wa kú bàbá yèyé ó kọ wọn lóminú púpọ̀ omi lè fẹ́ máa jáde lójú wọn àgbàlagbà ó lọ pé 107 years òun ni wọ́n fi ojú rẹ̀ gbolẹ̀ báyìí wọ́n fojú ọ̀nà wọ́n fi ń gbolẹ̀ pé àwọn wa kà sí sí ọjọ́ kọjọ́ tá a máa wá Kwara àwọn di ọ̀dọ̀ bàbá ìyànjú táwọn náà bá lè gbà lórí ọ̀rọ̀ yìí kọ́nà kó fáwọn sí àwọn ó sì ọlọ́dẹ ní níjọ́ Monday ìkùjọ́ kẹta tí wọ́n pè mí ọlọ́run gómìnà ti fáwọn lápọ̀nmẹ́tì àwọn ń bọ̀ ní agbára ọlọ́run àwọn sì ti jẹ́ wa. alẹ́ ọjọ́ mẹ́ta tó báyà lójijì òtútù sí ìdàbò lówẹ̀. mo ní láti pe àwọn pótókò wọn ikọ̀ tí wọ́n kó bọ̀ báwo ni àwọn tó ní 50 àwọn ọba tí ó sì tẹ̀lé Aláàfin náà wá láti Ọ̀yọ́ ń bẹ̀. mo sáà pé nínú àwọn tó tẹ̀lé wọn olóko fòkó wà ń bẹ̀. ó di ìmúradì gbogbo ọjọ́ kan sí ọba tí nọ́mbà 10 láti Kwara tẹ̀lé àwọn ìpolówó náà ti ń di gate tọ̀ àṣẹ wọn sẹ́yìn bọ̀ wọ́n dé lọ́rin wọn lọ gọ́ọ̀mẹ́ntì house àrí lórí fọ́nrán tọ̀ ìgbà wọn gbéra àwọn ìlú kan tó ń bẹ ní Sàwọlé after Asobi ìfẹ́ pé ibẹ̀ ní local government Moro wa ti bẹ̀rẹ̀
kìkìdá gbogbo ṣàwó Ọ̀yọ́ lé ni wọ́n. Àwọn náà ọba wọn náà ń pè mí kí n dákun kí n jẹ́ kó gba ọ̀dọ̀ àwọn ní o. Wọ́n lọ gba another route mi. Àwọn náà ti ń testify láti yẹ ikú bàbá yìí sí. Ọ̀rọ̀ di igbó ni ọ̀yá mi tí wọ́n dé ṣàwó tí wọ́n bá èrò. Ó dàgbà tí Aláàfin wálé ní o. Mo sì kúrò ní ọ̀dọ̀ wọn bí bàbá yìí ṣe kúrò lọ́dọ̀ wọn. Ọmọ onílé jẹ́bà pẹ̀lú ikọ̀ wọn. Láti headquarter wa ní Bòtè Sáádú tó jẹ́ kò ju 15 kìlómítà sí jẹ́bà làwọn èèyàn ti lọ pàdé ikú bàbá yèyé. Ìgbà tí wọ́n fi dé jẹ́bà èmi pẹ̀lú ikọ̀ àwọn olóyè àwa náà ti wà ní eré àbíká ti fẹ́ pàdé wọn. Àṣẹ kékeré ni ọ̀rọ̀ ti ṣàwọ̀. Wọ́n máa ní ká máa dìgbò ká máa dìgbò. Àwọn èèyàn ní jáde fẹ́ lẹ́sẹ̀ bẹ́ẹ̀ o. Àmọ́ ibi tí ẹ̀rù ti wú jáde. Ó fi di pé bàbá Aláàfin náà wá gbà pé ó ní Ọ̀yọ́ ló ní jẹ́bà jẹ́bà ló ní Ọ̀yọ́. Èrò yìí ti pọ̀ jù. Ẹ dákun torí Ọlọ́run ẹ mọ́ bínú. Ẹni nígbà tí wọ́n dé Kwara ọba mẹ́wàá join wọn ní Kwara láti lọ sọ gómìnà. Ṣé àwọn ọba mẹ́wàá yẹn náà tẹ̀lé wọn dé ọ̀dọ̀ bàbá wa ní Jẹ́bà? Wọ́n tẹ̀lé wọn wọ́n yẹ̀bá. Wọ́n tẹ̀lé wọn dé ọ̀dọ̀ bàbá wa ní Jẹ́bà. Bẹ́ẹ̀ni wọ́n yẹ̀bá. Wọ́n yẹ̀bá. Ẹ jọ̀ọ́ sà, ǹjẹ́ mo lè mọ̀ nínú àwọn ọba tó tẹ̀lé wọn dé Kwara wá síbẹ̀ yẹn? Lọ́wọ́ ọba tí fẹ́ lọ sí gọ́ọ̀mẹ̀ntì àtúndé. Ẹ tẹ́ lọ sí gọ́ọ̀mẹ̀ntì àwọn táwọn bá wọn débẹ̀ yẹn. Ọlọ́pàá fọ̀fà. Bàbá ọlọ́pàá náà wá sí gọ́ọ̀mẹ̀ntì àwọn. Bẹ́ẹ̀ni àwọn fídíò rẹ̀ wà tí màá ṣòfin níbi láti lọ pàdé Aláàfin lọ́nà akẹ́kọ̀ọ́ tó di gọ́ọ̀mẹ̀ntì house. Ọlọ́pàá fọ̀fà. Olùkọ́ fàjàṣẹ́gbò olómọ̀fòmọ̀ràn olórọ̀fòró olùsìn of Ìjàrá Ìsìn oníjàgbó gan wà mẹ́ ìjàgbó bẹ́ẹ̀ni àwọn tí wọ́n ṣe àti àdìgbé tí wọ́n lọ nìyẹn. Ẹ dákun torí Ọlọ́run nínú wọn nínú àwọn ọba ti Kwara yẹn ẹ dákun mélòó ló pẹ̀lú kábíyèsí Aláàfin wá síbẹ̀? Láti ilẹ̀ Ọ̀yọ́. Láti ilẹ̀ Ọ̀yọ́ kọ́ nínú àwọn ọba Kwara state tí wọ́n lọ jẹ́ ní kábíyèsí ní. Kò sí kankan tó dé o, kò sí kankan tó wá o. Kò sí kankan nínú gbogbo àwọn mẹ́wẹ̀ẹ̀wá tó tẹ̀lé kábíyèsí wá síbẹ̀. Bẹ́ẹ̀ni. Mo dẹ̀ mọ̀ kábíyèsí ó sọ ibi tí wọ́n ń lọ fún àwọn ìgbésẹ̀ àti ń lọ. Tọ́ yóò rí bẹ́ẹ̀. Yóò rí bẹ́ẹ̀. Tó túmọ̀ sí pé kábíyèsí máa bá wa gbé ìgbésẹ̀ lórí kí nta ọ̀fẹ́ sáré bẹ́ẹ̀ sá. Tọ́ a fi gbogbo ẹ̀ síwájú Ọlọ́run. Ó dàbí pé ètò ń lọ lọ́wọ́ lórí. Àwọn nǹkan tí mo máa ń sọ nìyẹn o. Èmi ò kì í ṣe àfi ara mọ orí jẹ o. Àwọn èèyàn kan nígbà kan tí ọ̀rọ̀ kan ń ṣẹlẹ̀ láàrin bàbá wa kú bàbá yèyé àti bàbá wa Ọ̀hún ìṣà. Àwọn èèyàn rò pé mò ń tẹ́kì sáìdì o. Mi ò tẹ́kì sáìdì o. Mo fẹ́ kí nǹkan lọ bó ṣe yẹ kó lọ ni. Gbogbo tí mo dẹ̀ ń gbọ́ngbà yẹn eré àbàbà wa Aláàfin nìkan ni mo ti ń bọ̀. Ó jẹ́ kí n concentrate lórí eré àwọn. Mo kàn decide pé àwa kéré sí ẹni tó lè máa fa ọ̀rọ̀ yẹn lọ títí ni mo sì dákẹ́ lórí. Ṣùgbọ́n ìgbésẹ̀ tí bàbá wa Aláàfin gbé ìgbésẹ̀ ìdùnnú, ìgbésẹ̀ ayọ̀, ìgbésẹ̀ ìgbéga, ìgbésẹ̀ ìrẹ́pọ̀
láàrin ọmọ Yorùbá ni. So mo dẹ̀ wò pé ókè nígbà tí mo ní ojú ní palace yẹn mo láti pè kí n béèrè pé ṣé lóòótọ́ ni. Inú mi dùn bàbá ojú ò ní tì mí o. Ọlọ́run mi fi ikú pa bàbá wa báyìí o. Àmín. Fi ikú pa bàbá wa láàfin náà. Àmín. Pẹ̀lú ògo Ọlọ́run gbogbo wa á ní fojú sunkún ara wa. Àmín. Àjọ fi àìkú dẹ́gbẹ̀rà ni. Gbogbo ìgbésẹ̀ bí bàbá ti wá àwọn ará bíi ti bẹ̀rẹ̀ sí ń kọ lẹ́tà wọ́n bẹ̀rẹ̀ sí ń bínú lórí fẹ́ràn social media. Wọ́n ní Aláàfin lọ wá ọba lọ èmi Ìlọrin ò sí ní ó yẹ pé kó gbàfẹ́ ni kó gbàfẹ́ kó tún lè lọ bẹ́ẹ̀ ni. Àwọn tẹ bá lọ sórí social media àwọn èèyàn tí wọ́n kàwé ní ìwé òkọjá lára àwọn èèyàn ní ọ̀rọ̀ ohun tí wọ́n sọ wọ́n wá sọ àwọn Fúlàní ò ti sọ wọ́n lórúkọ. Ìgbà irú kí leléyìí wọ́n ní tẹ́lẹ̀ àtẹ́bà Aláàfin ti wá lọ́rin ní láti àmì gbogbo ibi tó lọ sógbà yìí lọ́dọ̀ ọba lọ́rin kó tó lọ ní ó sì dọ́dọ̀ ilé ọ̀fìn lọ́rin wọ́n ní jurisdiction ilé ọ̀fìn lọ́rin níbi tó lọ kò yẹ pé kó lọ bẹ́ẹ̀ torí ilé ọ̀fìn lọ́rin kò recognize Ṣàó kò recognize ọba ọ̀fìjẹba wọ́n dẹ̀ gbàgbé ìdájọ́ kóòtù tó wà nílẹ̀. Ẹ̀wò lóra mi ẹ má jẹ́ àpàtàn torí ẹbí ìṣẹ́jú márùn-ún mo fẹ́ fi láti ní tẹ́lẹ̀ ó wà kó pé ìṣẹ́jú mẹ́wàá báyìí. So mo kàn fẹ́ that fact ni mo kàn fẹ́ mọ̀. Ìgbésẹ̀ tí bàbá wa Aláàfin gbé mo bẹ̀ lọ́hùn kọ́ lọ́hùn dídùn mọ́ kó bá mi ṣẹ̀ṣẹ̀ wọn lé iwájú sí i. Kódà bàbá Aláàfin tó jó nínú ààfin tó tún mú ijójó. Ọlọ́run á wà pẹ̀lú wa pẹ̀lú òkú Ọlọ́run. Àmín. Fún àǹfààní àwọn tí ò bá mọ̀ ẹni tí mo ń bá sọ̀rọ̀ lọ́wọ́ yìí ọmọ bàbá wa Kábíyèsí Adébára ní Ìjẹ̀bà ni wọ́n. Principal Cabinet Secretary. Àwọn ni wọ́n ṣe okùnfà bí mo ṣe bẹ̀rẹ̀ interview àwọn ni mo kọ́kọ́ interview lákọ̀ọ́kọ́. Ìgbà tí màá padà lọ sí ibẹ̀ náà àwọn náà ni wọ́n bá mi tó gbogbo bí mo ṣe máa rin ìrìn yẹn tí mo fi dọ́dọ̀ Kábíyèsí tí mo fi rí Kábíyèsí kan bá sọ̀rọ̀ gbà yẹn. Bàbá mi Ọlọ́run á dẹ́mi yín sí o ẹ̀yin ló wà fún wa sọ. Ẹ̀yin ọmọ káàárọ̀ oòjíire àbọ̀ mi rèé. Àkọ́kọ́ ìgbésẹ̀ tí bàbá wa Aláàfin Ọ̀yọ́ gbé kí n má gbàgbé yẹn ìgbésẹ̀ méjì tó lágbára ni. Ìgbésẹ̀ àkọ́kọ́ ni pé wọ́n wò pé ikú tó ń pa ojúgbà ẹni òwe ló ń pamọ́ ni. Wọ́n kọ́kọ́ lọ bá ìjọba ìpínlẹ̀ Kwara. Wọ́n lọ bá gómìnà. Mo sì mọ̀ pé wọ́n á lọ fi ẹ̀hónú hàn sí gómìnà ni pé nǹkan báyìí tó ń ṣẹlẹ̀ eléyìí mà ti pọ̀ jù. Mo mọ̀ pé nǹkan tán bá lọ nìyẹn. Wàláhì nǹkan tán bá lọ nìyẹn. So ó túmọ̀ sí pé bàbá wa Aláàfin Ọ̀yọ́ wọn ò sọpọ́ọ̀tì kẹ́mi ọmọ Yorùbá ọmọ bọ́ sọnù. Àkọ́kọ́ nìyẹn tí mo fẹ́ kẹ́ rí. Ọ̀tá lè mọ̀ rí ìní dandan kẹ́yìn rí. Ẹlẹ́kejì wá ni pé wọ́n wá wò pé ikú tí ń pojúgbà ẹni òwe ló ń pamọ́ ni. Bí bàbá yìí bá lè wà ní éèjì tán wà yìí above 100 tírú nǹkan báyìí bá dẹ̀ ń ṣẹlẹ̀ sí wọn àwọn yẹ káwa náà ò débẹ̀ ká mójú wa wò ó. Ọ̀rọ̀ pọ̀ ń bẹ yẹn o. Tẹ́ bá rántí nígbà tí mo lọ síbẹ̀ níjọ́sí mo pe ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba ilẹ̀ Yorùbá. Mo pe bàbá wa Ọ̀ni, mo pe bàbá wa Aláké, mo pe bàbá Àwùjalẹ̀ ńgbà yẹn wọn ò tí kú, wọn ò tí gbéṣẹ́ ìgbà yẹn. Mo pe ọ̀pọ̀lọpọ̀ àwọn lọ́balọ́ba ńláńlá pé kán bá wa rí sọ̀rọ̀ yẹn. Ẹ wá wò ó, Aláàfin ló wá dìde nínú ọlá ńlá wọn tí wọ́n wá lọ sí ibẹ̀ yẹn. Ó túmọ̀ sí pé lílọ wọn yẹn wọ́n lọ rẹpírẹsẹ́ǹtì ọmọ
káàárọ̀ oòjíire ń bẹ ọmọ káàárọ̀ oòjíire ni wọ́n lọ rẹpírẹsẹǹtì níbẹ̀ yẹn nígbà tí àti rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba nílẹ̀ Yorùbá tí wọ́n tiẹ̀ lọ ṣe nǹkan gbé ìgbésẹ̀ kankan lórí ariwo tèmi ti ń pa látijọ́ yìí mo rísíkì láìfù mi mo ṣe gbogbo ẹ̀ lọ sí ọ̀hún yẹn mo lọ Ìlọrin lákọ̀ọ́kọ́ mo lọ Jẹ́bà lẹ́lẹ́kejì now èmi yìí sọba mi yìí ṣèjòyè èmi kàn feel wípé mo wà lára wọn pé kó lè dáa ẹ jẹ́ kí n pè é ṣàkíyèsí kinní kan ẹ̀yin ọmọ káàárọ̀ oòjíire Ọ̀fà kan wà ní Kwara ní Ọ̀fà kì í sára Ìlọrin Òró kan wà ní Kwara ní Òró kì í sára Ìlọrin Ìjàgbó kan wà lára Kwara ní Ìjàgbó kì í sára Ìlọrin àti bẹ́ẹ̀ 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 lọ gbogbo àwọn ọba mẹ́wẹ̀ẹ̀wá tí wọ́n ní wọ́n wá láti Kwara state yẹn not even a single one of them ló tẹ̀lé bàbá wa Aláàfin Ọ̀yọ́ lọ sí ọ̀dọ̀ bàbá wa Adébárà ní Jẹ́bà. I'm very, very, very disappointed. Èyí tó kọ mí lóminú jù ni pé bàbá wa Olóró bí wọ́n ṣe rí pẹ̀lú bàbá wa Aláàfin ní gbogbo kíbi tẹ́ bá ti bá bàbá wa Aláàfin bàbá wa Olóró ń bẹ. But nítorí pé jurisdiction bàbá Olóró èmi ń sọnù tèmi ní ìwé nìkan kọ́ ni mo interview bẹ́ẹ̀ o. Nítorí pé jurisdiction bàbá wa Olóró Kwara ló bọ́ sí. Mo fẹ́ kẹ́ ẹ rí ibi tí àṣẹ àwọn Fúlàní múlẹ̀ dé ní Kwara State pé kì í ṣe Ìlọrin nìkan. Ẹ wo iye judgment tó wà lọ́wọ́ bàbá wa Adébárà. Ọmọ Yorùbá ló wà lórí oyè sìn gẹ́gẹ́ bí president orílẹ̀-èdè Attorney General of Federation gbogbo wọn náà ààrẹ tó ti one way or the other tán ti gbọ́ sí ọ̀rọ̀ yìí rí. Now ó yà mí lẹ́nu pé tí wọ́n bá ní bàbá wa Olóró ò ní tẹ̀lé bàbá wa Láàfin Ọ̀yọ́ lọ ẹ̀yin èèyàn mo kàn ń pè wá ṣàkíyèsí nǹkan yìí ni o torí pé closeness bàbá wa Olóró àti bàbá wa Láàfin Ọ̀yọ́ kò sí ẹni tó lè máa rìn yẹn mo mọ̀ débẹ̀ kì í ṣe pé wọ́n ń sọ fún mi mo mọ̀ débẹ̀ ni o mo mọ̀ ni o so nítorí wàá lè mú bàbá wa Olóró mọ́ pẹ̀lú bàbá wa Láàfin Ọ̀yọ́ lọ sí orí ilẹ̀ Yorùbá tó wà ní Jẹ́bà ẹ̀rù Ọlọ́run bà mí torí pé báwọn náà bá lọ wọ́n lè bẹ̀rẹ̀ sí ní gbógun sí wọn jọ̀wọ́n làwọn jọba náà gbogbo àwọn tán ti jọba for years how many years ago wọ́n wà lọ táwọn ọba lọ kí wá ní káwọn pé tiwọn ẹ má bínú jáde kí ni káwọn pé tiwọn so nǹkan tí mò ń try láti sọ ni pé àwa ọmọ Yorùbá a ní láti kíyèsára so èyí tó ń bà mí lọ́kàn jẹ́ jù ni pé àwọn ọmọ Fúlàní this is the time tán láwọn ń bọ̀ wá sílẹ̀ Yorùbá kì í ṣe pé wọn ò ti máa wá sílẹ̀ Yorùbá tẹ́lẹ̀ o ẹ má sì mí gbọ́ o ṣùgbọ́n wọ́n fẹ́ concentrate lórí ilẹ̀ Yorùbá báyìí àsìkò yẹn wá ní àwọn ọba nílẹ̀ Yorùbá kan tí wọn èé sọba Fúlàní tí wọn kì í ṣe ọba Fúlàní àsìkò yẹn wá ní àwọn yẹn ni wọ́n wá ń dẹ́yẹ sí bàbá wa Kábíyèsí Adébárà tìlú Jẹ́bà ẹ̀yin yẹn ẹ̀rí pé ó lágbára gan ni ó lágbára o tá a bá sọ pé omi ní ó sì ẹja jìnnà á sọ pé rọ́ ni o torí gbogbo ọdún tí ẹja lò nílé ayé inú omi ló ti lò
ẹja iná láwàá fi omi iná láwàá fi ṣe tí ó fi jiná tí ó fi jíjẹ fáwọn èèyàn. ẹ̀yin èèyàn ẹ dákun torí ìtọ́lọ́run ibi tọ́rọ̀ délé ni ibi tó kù sí ẹ̀yin àgbààgbà alẹ̀ Yorùbá tẹ́ ẹ bá fẹ́ ṣe dáadáa ó ní kẹ́ ẹ wá pe àpéjọpọ̀ láàrin bàbá wa Aláàfin Ọ̀yọ́ àti bàbá wa Ọ̀nìrìṣà. ewúrẹ́ olóhùn ọ̀sọ́mọ àgùntàn ló níyà àwọn òbí dúdú. wàláì Ọlọ́run Elédùmarè ń gbọ́. bàbá wa Aláàfin ò fìgbà kan ẹ́fà sọ wípé kìí sọ̀yọ́ làwọn kìí ṣe Ifẹ̀ làwọn ti wá rí. wọn ò sọ rí, kò sí ẹnì kankan tó sọ nífẹ̀ẹ́ rí pé àwọn ò wá láti ẹni tó sọ lọ́yọ̀ọ́ rí pé àwọn ò wá láti Ifẹ̀, kò sí. so kí la wá ń bára wa jà fún? bàbá wa Ọọ̀ni wọ́n lè wá gba ipò bàbá wa Aláàfin Ọ̀yọ́ sí ní gbogbo Ọ̀yọ́ àti ilẹ̀ rẹ̀ àti agbègbè rẹ̀. bàbá wa Ọọ̀ni wọn ò lè wá gba ipò Olúbàdàn sí ní gbogbo Ìbàdàn àti ilẹ̀ rẹ̀. bàbá wa Olúbàdàn wọn ò lè lọ gba ipò bàbá wa Ọ̀nìrìṣà sí nílé Ifẹ̀. ẹ dákun kí ló kù tí là ń bára wa jà fún? kí ni what is that fight all about? What is the fight all about? ó yẹ kí ẹrú ti sá báyìí o. ó yẹ kó lówó ẹ̀ wá. ẹ̀yin olówó wa, ẹ̀yin náà ni bàbá wa, ẹ̀yin kábíyèsí lọ́balọ́ba yẹn. bàbá wa Ọ̀nìrìṣà ẹ gbé ìgbésẹ̀ tó lágbára báyìí. ìsìntà ń yìnyín lé lórí pé ẹ̀ ń káwọn ọmọ Yorùbá jọ ẹ̀ ń dálé Sele, àwọn ọmọ Yorùbá ń jẹ níbẹ̀, wọ́n ń ṣe gbogbo ẹ̀. ìgbésẹ̀ yẹn náà ni bàbá wa Aláàfin Ọ̀yọ́ ti gbé yìí. tó bá wá jẹ́ pé ìgbésẹ̀ yẹn ti ń jọra wọn, ó yẹ kí ìmọ̀ ṣọ̀kan. bàbá wa Aláàfin Ọ̀yọ́ mi ever in the next 5 years mi ever ronú pé ẹ lè ṣe nǹkan tẹ́ ẹ ṣe yìí. ó mì wí pé èṣù lágbára kò ní gbàlà. nǹkan ṣùṣù lè ṣúlẹ̀ èṣù. àkíyèsí tí mo ṣe láàrin nǹkan tó ṣẹlẹ̀ yẹn ni pé àwa ọmọ káàárọ̀ oòjíire Yorùbá sọ pé kékeré láti pé tàn rókò, tó bá dàgbà tán yìí máa gbẹbọ lọ́wọ́ ẹni ni. ìgbà tí ọ̀rọ̀ bá ti ń ṣẹlẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ ni kí ẹ̀yin àgbààgbà ti máa gbégbèsè àti yanjú ẹ̀. àìtètè yanjú ọ̀rọ̀ yẹn ẹ wo ibi tó bá wa dé nílẹ̀ Yorùbá lénìí. tí bàbá wa Aláàfin Ọ̀yọ́ bá wá lè ronú pé òun o gbogbo ohun tó bá yẹ kó òun ó ṣe níbẹ̀ yẹn àwọn á try, àwọn á gbégbèsè. èyí tó yà mí lẹ́nu jù ń bẹ, àwọn kókó wà tó yà mí lẹ́nu jù ń bẹ o, tí ẹ fi mọ̀ wípé àwọn ọmọ Yorùbá a need láti ṣe déédéé, a need láti ṣe déédéé pẹ̀lú ara wa. èyí tó dùn mí jù, ẹ má bínú, ó dùn mí gan ni o, tó dùn mí jù ó ní ẹ dákun mo fẹ́ kẹ́ ẹ gbọ́ kìíní. mo kà nǹkan kan lórí àwọn kan kọ nǹkan kan lórí íńtánẹ́ẹ̀tì. wọ́n ní ó ti ń rúgbó bọ̀ o, breaking news. Ilorin Emirate Youth Development Association knock Aláàfin of Ọ̀yọ́, insist Emir of Ilorin must be informed before any visit to Jeba or Shao. èdìdé wọ́n ní the Ilorin Emirate Youth Development Association has strongly criticized the recent visit of the Alafin of Oyo to
community within the Ilorin Emirate, describing it as a clear violation of established traditional protocol. The group specially pointed to the Alafin visit to Shao and Jeba in Moro local government area, alleging that it was carried out without prior notification of or approval from the Emir of Ilorin. In a statement signed by its national president, Alhaji Mohammed Othman Jagoma, and national publicity secretary, Alhaji Abdullahi Abdulfatai Oloyin, which was obtained by Kwara Eaglet NG, stated that the IEYDA condemned what it called a disregard of the authority of the Emir of Ilorin, who also served as the chairman of Kwara State Council of Emir, Oba and Chief. The association stressed that long-standing custom require proper consultation before any traditional ruler visit another domain, warning that such action could provoke unnecessary tension in culturally sensitive community. While calling for calm, IEYDA urged the Kwara State government, the Oyo State government, and security agencies to intervene and prevent any escalation. The group emphasized the importance of mutual respect among traditional institutions and called on the Alafin to exercise caution in future engagement, reaffirming its commitment to peace, unity, and stability across the Ilorin Emirate. My submission on this: does Alafin really need permission from Emir of Ilorin before he can pay a courtesy visit to any monarch in Kwara State? I don't think so. Emir doesn't own the whole of Kwara State. His domain is only Ilorin. Another thing tí mo tún wá rí, tí ẹni ẹ̀ ń kọ lọ, my submission. No be una fault. Na our people give una mouth. If Oyo Ile was not abandoned, una no go get mouth. Fulani and Britiko are the same, with same agenda, brainwashing future generation with religion for conquest. The only difference is that Britiko are more civilized than them. Majority of Fulani Doyo are the one planning to bring Onirisa throne down so that can conquer our land. But it is too late. If not lack of unity, does the Alafin really need permission from the Emir of Ilorin to pay a courtesy visit to any monarch in Kwara State? The Emir authority is rooted in Ilorin, not the entire of Kwara State, of Kwara. So why should a respected ruler seek approval beyond another monarch domain? Breaking news. Ilorin Emirates Youth Development Association. Okay, mbo. Ẹ dákun ẹ má bínú. Ẹ jẹ́ kí n ka ilé ìtorí kí ní ẹ̀gùn jù. Tension rise over Alafin visit as Moro Descendant Union counter IEYDA calls for historical accuracy and respect for the traditional institution. A fresh controversy has emerged in Kwara State following the
divergent reaction to the recent visit of Alafin of Oyo, Oba Abimbola Hakeem Owoade I, to Yoruba community in Sao and Jeba, Moro local government area. The development had sparked an exchange of statements between the Ilorin Emirates Youth Development Association, IEYDA, and the Moro Descendant Development Union, MODU. In a statement made available to erudite online media 247, the leader of MODU, under the president, Professor Ruben Kehinde Akano, strongly refuted claim and concern earlier raised by IEYDA regarding the Alafin visit, describing the youth group position as misinformed, historically flawed, and unnecessarily provocative. The union noted that the IEYDA's statement, reportedly circulated via an online platform, questioned the priority of the Alafin visit to community within Ilorin Emirates, where we spare without prior consultation. However, Modu argued that such concerns were rooted in a misunderstanding of historical and cultural realities surrounding the origin and traditional affiliation of the affected community. According to Modu, the Alafin visit to Sao and Jeba should be seen within the broader historical context of the old Oyo Empire, from which many sentiments across present-day Kwara State originated.